ti gbé kú ń bẹ ọmọ ìyá mi gba àǹfààní àṣírí ńláńlá yìí torí pé o nídìí ẹ̀ nínú sẹ̀mí ayé rẹ̀. Gbogbo òwò tọ́nà ti dí gágá mọ́ tó lo èyí tó lo tọ̀hún tó ọ̀rọ̀ náà báyọ. Gbìyànjú ọlọ́dán iṣẹ́ yìí wò. Àṣírí ń tá mú wá pọ̀ yìí adánwò fáwọn èèyàn tí wọ́n sì rí testimony. Ọmọ ìyá mi àwọn Yorùbá máa pòwe wọ́n ní dánwò ló bí yọ̀ kéré. Gbìyànjú kó dán àṣírí asínà ńláńlá yìí wò. Gbogbo òwò tọ́nà ti dí mọ́ pátápátá tó ọ̀rọ̀ náà báyọ tó gbìyànjú tọ́nà àbáyọ yọ fún ọ. Gbìyànjú kó dán iṣẹ́ yìí wò. Kódà ìwọ tọ́jà rí ọ̀tá ìwọ tọ́rọ̀ rí ọ̀lọ́ déédé tó bá gbìyànjú tó ṣiṣẹ́ yìí ọ̀rọ̀ ayé rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní lójútùú gbogbo nǹkan ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa lọ déédé fún ọ. Kí lẹ bá mi wá ẹ bá mi wá ẹ̀rọ alámọ̀ níwọ̀nba díẹ̀ tẹ́ ẹ bá ti wá ẹ bá mi wá ewé pín níwọ̀nba díẹ̀ wàláhì àṣírí iṣẹ́ àwọn àgbàlagbà ni. Ẹ bá mi wá igi kí là ń pe eléyìí epo ọ̀bọ̀ níwọ̀nba díẹ̀ ẹ wá lọ gbogbo kíní papọ̀ ẹ bu yèpẹ̀ ta ẹ bu díẹ̀ sí i. Tẹ́ ẹ bá ti bù sí ẹ lọ papọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn tẹ́ ẹ bá ti lọ papọ̀ tán ẹ fi ọṣẹ dúdú ẹ fi kó ẹ fi pò papọ̀ ẹ wá bá mi hàn Suratul Fatiha 7 tẹ́ ẹ bá ti wá hàn bẹ́ẹ̀ ẹ wá fi omi Suratul Fatiha ẹ fi pò ọṣẹ náà ẹ máa wá fi wẹ̀ ní ìjọ́ kẹta àfà gbogbo bọ́nà tí lè wò kó máa dí mọ́ tó bá gbìyànjú tó ń lo sẹ́yìn ó ní mọ bọ́nà ó ti máa là fún wallahi azim gbìyànjú kó dán wò má gbàgbé láti share fídíò yìí má gbàgbé láti follow page yìí. Salamu alaikum.